Hello. Mo kí gbogbo wa pé a kú bí ojú ọjọ́ bó ti ṣe rí. Ọlọ́run kún wa. Ohun tí mo fi sáré fẹ́ ṣe fídíò yìí ni lórí ọ̀rọ̀ tí Yunusa sọ. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ kọ́ ọ̀rọ̀ Al-Quran ni. Lọ́fà tí mo fi sọ kíní kan fún wa wípé Yunusa tẹ̀rí yẹn is a complete gentleman to the core. Ó lè ní ìwà títí ẹ̀ lára. Gentleman to the core. Lópin ìgbà tó bá ti jókòó láti pọ̀ fẹ́ ṣe nǹkan tó jẹ́ títọ́ Ọlọ́run, tí ò bá ti bọ́ sínú ayé, kó rọ̀ nǹkan sí ojú, kó rọ̀ nǹkan sọ́pọ̀lọ, kó mú, kó ètò jókòó láàrin àwọn godfather rẹ̀. Kò níwà mí lọ́wọ́. Mo fẹ́ kẹ́ tún fídíò yẹn kẹ́ fi wo dáadáa. Mo dẹ̀ kẹ́ fi ọgbọ́n àti òye àti làákàyè kẹ́ fi gbọ́ nǹkan tó sọ láàrin yẹn. Ǹjẹ́ ẹ lè sọ ọ̀rọ̀ báyìí jáde ká tó máa bárò àwọn wa tá ń bá lọ́wọ́ wọn nínú ìgboro? Kò lè ṣeé ṣe. Gbogbo ọgbọ́n tẹ̀rí tí wọ́n ń dá ìpè ẹ̀yìn ilé ayé lára ẹ máa lọ sí court. Ẹ pè wá lẹ́jọ́, òun ti mọ̀ pé òun ti wà pẹ̀lú àwọn godfathers, ó ti láwọn tí wọ́n lágbára, tí wọ́n ní owó nǹkan kan. Nígbà tí ń fi sọ ọ̀rọ̀ tí ń sọ yẹn, kò kí ń ṣe wípé bóyá ọ̀rọ̀ àárín òun pẹ̀lú Ayélára kọ́ ló fi ń sọ̀rọ̀. No. Ó ń jíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ nígbà náà ni ọ̀rọ̀ Ọlọ́run ló sì sọ, kò fi ìfẹ́ inú sọ nǹkan kan. Àwa fẹ́ sọ tọrọ fúnra wa. Gbogbo tí Yunusa sọ láàrin tẹ̀rí nínú kíni kò sí kankan tó fi jẹ́ ìfẹ́ inú. Bó ti ṣe rí lórílẹ̀-èdè wa náà lè rí yẹn. Níbi tí ẹ bá ti délé ẹjọ́, àwọn alágbára, àwọn olówó àní nǹkan kan náà. So tí irú òun bá lè tẹ ojú ilé Ayélára mọ́lẹ̀, àwọn pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ tán bá lè tẹ ojú Ayélára mọ́lẹ̀ láti pé kí wọ́n gba ẹ̀tọ́ wọn lé lọ́wọ́ kó mọ̀ lú bó ṣe wù. Tí wọ́n bá wá délé ẹjọ́ kíni wọn ò ní lè ṣe. Olówó ń bẹ lọ́wọ́ nínú wọn, alágbára ń bẹ nínú wọn, àwọn tó ní ipò ńláńlá ní Nàìjíríà ń bẹ nínú wọn, àwọn tó ti ṣiṣẹ́ sí ilẹ̀ Nàìjíríà tó yẹ pé kò síbi tí wọ́n lè tọ́ka sí pé lágbájá báyìí mo fẹ́ kẹ́ ṣe báyìí, lágbájá báyìí mo fẹ́ kẹ́ ṣe báyìí. ń bẹ láàrin wọn. Èwo ni wọn ò lè ṣe. Ìtumọ̀ tí wọ́n fẹ́ kí ilé Ayélára kó lọ sí kóòtù ni. Ilé Ayélára ò ní kóòtù kankan lọ. Ẹ má wulẹ̀ retí pé ilé Ayélára ó pè yín lẹ́jọ́ lọ sí kóòtù. Ẹ̀yin lẹ́ pè wọ́n lọ sí kóòtù bẹ́ẹ̀ ṣe ń pè. Èmi mo ṣe sọ fún yín, ìyà nǹkan tó ń jẹ mí ni pé mi ò ní owó lọ́wọ́. Ṣé mo sọ kíni kan fún yín? Mo ní tí mo bá rí ìdá kan nínú ìdá mẹ́wàá tẹ̀ ń ná lé wa lórí l'Ógbómọ̀ṣọ́, gbogbo yín ní bá ti kókó lẹ̀. Ìdá kan nínú owó tẹ ní àti ìdá kan nínú tẹ ní nínú àwọn èèyàn lẹ́yìn yín. Tó yẹ pé mo bá lè lọ rí ní lẹ́yìn mi ni. Gbogbo yín tẹ́ fẹ́ dààmú Ògbómọ̀ṣọ́ wà láì tàlẹ́ àbá ti kó yín sí ṣàgó. Orúkọ sí, ohun tó ń jẹ́ kí ẹ máa rí nǹkan tẹ́ ń ṣe, tó jẹ́ kí ẹ máa rí ṣe ni ẹ̀. Yunusa ti kó ẹrù rẹ̀ kọ́ mọ́ lọ. Torí pé kíni tí èèyàn bá ń bẹ lóhùn, yóò mọ̀ bẹ lóhùn pé kó mú wọn mọ̀ tẹ̀. Tó bá ti tẹ́ tákì lókù, yóò mọ̀ bẹ lóhùn pé kó wọn mọ̀ kú ni. Kò sígbà tẹ́ ẹ ní fi ọwọ́ ara yín, tẹ́ ẹ ní fi ṣe ara yín. Àyàfi tẹ́ bá gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tẹ́ bá gbé kalẹ̀ lókù. I still maintain it wípé no peace for you people. Ìdúró sí yìí o, bẹ̀rù sí fún yín o. Fẹ́ni tó gbódò ni. Mo sọ kíni kan fún yín ni pé not until you leave that place you will never have peace. Torí pé kíni mi ò fẹ́ korúkọ mi ó bàjẹ́, mi ò fẹ́ korúkọ mi ó bàjẹ́ tẹ̀sẹ̀. Ẹ ti bàjẹ́, ẹ tún ti bàtà rọmọdọ́mọ yín dẹ́. Torí pé nínú ìwé tí gbogbo wa yìí ń kọ àbí táwọn ọ̀pọ̀lọpọ̀ ń kọ, kò yọ orúkọ yín sílẹ̀ o. Àwọn yóò sì tún máa padà máa fi trace ìdílé yín yẹn. Ohun tó dùn jù ni pé tí ẹ bá ti ń kúrò ńbẹ̀, kẹ́ ẹ ti cancel orúkọ. Ó kúkú easy bẹ́ẹ̀ ṣe máa ń forúkọ kún ọkọ. Bẹ́ẹ̀ ṣe yọ Àlàmú kúrò tẹ́ ń lọ rí fi Ayélára sí. Ó easy fún yín láti pé kẹ́ ẹ tún yọ àwọn orúkọ míì náà kúrò nínú orúkọ yín. Torí pé kó má bá a máa affect ọjọ́ ọ̀la àwọn ọmọ yín. Gẹ́gẹ́ bó ṣe ní ìgboro Ògbómọ̀ṣọ́. Nígbà tí Sálímọ́nù ṣe tó fẹ́ ṣe ń kọ́, ṣé kò bá tiẹ̀ lọ. Ta ló fẹ́ sọ ọmọ lórúkọ ní ìṣe tó fẹ́ sọ ní Sálímọ́nù Ògbómọ̀ṣọ́? Bórúkọ yẹn ṣe dá tó, bí orúkọ yẹn ṣe dùn tó, bí orúkọ yẹn ṣe lẹ́wà tó, bí orúkọ yẹn ṣe ní ìtumọ̀ tó ní ayé àti nínú ẹ̀sìn. But ní ìgboro Ògbómọ̀ṣọ́, ó di ní tẹ́ pé àwọn òbí ń sá fún tí wọn ò lè sọ. Ẹ gbìyànjú korúkọ títí yín náà kó má bá ìgbà lọ. Èyí pé wọn ò fi ní rí yín mọ́. Mo ń sọ fún yín ni pé ẹ fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kalẹ̀, kẹ́ ẹ gbé kalẹ̀, kẹ́ ẹ máa lọ.
committee no committee nǹkan tẹ́ ń bá kalẹ̀ káàkiri afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra adìyẹ àti rí pé wọ́n sponsor yín ni àti ní pé ti ní agbára ni agbára yẹn náà lẹ́sìn fẹ́ mọ́ lòdì wa lórí ìlú ẹ mọ́ lo tiyín àwọn sì mọ́ lo ẹnu wa a sì mọ́ lo tẹ̀sùbà wa a sì mọ́ lo ìjókòó ti Ọlọ́run Ọba a sì mọ́ lo ìnísùúrù níwájú Ọlọ́run Ọba Ọlọ́run wò wọ́n ló wù ló gbé ọba wa Gandhi ló gbé dìde ló ní kí ọ máa fi àtìlẹ́yìn kún wa lọ́wọ́ lórí òdodo kò sọ̀rọ̀ owó níbẹ̀ kò sọ̀rọ̀ agbára kan níbẹ̀ pé nìkan kan pé tá má ti mú yín ẹ lọ bá lágbájá kẹ pé mi ni mo ní kó sọ yín lẹ́kọ̀ọ́ wáyé kò sọ fún yín pé ẹ mọ̀ ṣé nìṣó ibi tẹ́ bá bá dé mo wà níbí kò sọ níbẹ̀ yẹn bọ̀dé ó lè ní tọ́kàn sí ni pé ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti tèmi tọ́jọ́ mi tọ́jọ́ jẹ́ náà fún mi ò ní gbẹ́sẹ̀ kú lórí òdodo gẹ́gẹ́ bí Yunusa náà ti sọ pé Ọlọ́run Ọba pa Daud ànábì Daud láṣẹ kí ló dé ẹnìkan ò go against nǹkan tí Yunusa mọ̀ o ó mọ̀ yìí ẹnìkan kò go against ẹ̀ àṣetánì mọ́ tó ju tiẹ̀ lọ now at the end of the day ńkọ́ he wanted to rule the whole world wọ́n jọ ń fà lọ́wọ́ láàrin pẹ̀lú Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba ṣe sùúrù fún tó fi ń ṣe tí ń ṣe káàkiri ni kì í ṣe pé báyà ṣetánì jagbára Ọlọ́run Ọba lọ rárá gbogbo àfáà tó bá lóun nímọ̀ ní ìsìnkọ́ lọ́ọ́ rí sọ́ra kọ́mọ́dé bí wọ́n lọ́ọ́ rí turn it over tó fi wá padà wá di pé ìmọ̀ ẹ̀rọ wà di ìmọ̀ ti ṣaitan àwọn òyìnbó máa sọ pé make use of your words so that they will not turn to become a sword on your neck. Why do they say that? Torí pé just a little thing náà kan twist by the time tẹ́ bá yọ s tó wà níwájú word sí tẹ́ bá sọ síwájú nísìn yóò di sword kí ni sword ọ̀dẹ̀ sí to choke you to choke that your throat away yóò yọ gbogbo gbòǹgbò tó ń fi sọ̀rọ̀ yẹn yóò yọ kúrò ayé ò ní gbọ́ ẹ mọ́ wàá pariwo òní rẹ ní gbà ẹ́ lẹ́mọ̀ torí pé kí ni ìdájọ́ Ọlọ́run Ọba ló dé. We are telling all of you nítorí gbogbo agbára tẹ̀ ní gbogbo yín ní àṣẹ ní gbogbo tẹ̀ ní ẹ gbìyànjú láti pé kẹ́ ṣe eré padà tẹ́ bá ṣe eré padà kẹ́ gbé ẹ̀tọ́ fẹ́ lẹ́tọ̀ kẹ́ fún ìlú Ògbómọ̀ṣọ́ lálàáfíà kẹ́ kún kábíyèsí wa lọ́wọ́ láti pé kí ni láti pé kí ìdàgbàsókè kò lè bá ìlú nígbà tẹ́yìn ò ṣe dáadáa kalẹ̀ táwa rẹ̀ tó wá tó ń pláàni kalẹ̀ fáwọn ọmọ tẹ́ ti ibi pàpà ọwọ́ adé tẹ́ wọ́n fi gamble ìpè 25 years nínú ògo kíníkan 25 ẹ lọ rí sọ ẹnu yín kẹ́ẹ̀dì lọ rí sọ ara yín gbogbo ẹni tó bá wá aburú fún ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run aburú ọmọ bá o gbogbo ẹni tó bá sì wá dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́ àkọ́mọdọ́mọ wọn ni wọ́n mọ̀ ẹ́ jẹ lọ Assalamu alaikum. sọ̀rọ̀ ìdájọ́ nísìn ṣé kò ti di highest bidder pé ẹni tó bá lówó jù tó lè ra ẹjọ́ sáwọn kọ́ ni ilé ẹjọ́ máa ń dá láre ṣé gbajúmọ̀ kọ́ ló máa ń ráre gbà ṣó lówó kọ́ ló máa ń ráre gbà ṣó nípò kọ́ ló máa ń ráre gbà ṣaláṣẹ kọ́ ló máa ń ráre gbà ṣé mẹ̀kúnnù lè lọ ilé ẹjọ́ kó sì rí àre gbà ń bẹ̀ ẹ wá jẹ́ agbọ̀ntọ́ bá àlekè ọláwínú Al-Qur'an. Ọlọ́run ní ya Dáúd mo pè wọ́n Dáúd inna ja'alnaka khalifatan fil ard fahkum bayna nas bil haqq wala tattabi' hawa fayudillak an sabilillah innal ladhina yudilluna an sabilillah lahum adhabun shadid. Ọlọ́run bá àlekè ọlá ní ìwọ Dáúd èmi Ọlọ́run bá àlekè ọlá ni mo gbé ẹ sípò èmi ni mo sọ ẹ́ daláṣẹ lórílẹ̀ fahkum bayna nas bil haqq bó o bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn dájọ́ pẹ̀lú òdodo wala tattabi'il hawa má fi ìfẹ́ inú ẹ dájọ́ o má consider selfish interest tiẹ̀ kó o fi dájọ́ o ìdájọ́ òdodo ni kó o máa dá fayudillaka an sabilillah tó o bá fi lè lo ìfẹ́ inú tó o tẹ̀ lófin tó o tẹ̀lé àkọọ́lẹ̀ tí ń bẹ lọ́wọ́ ẹ láti fi dájọ́ wàá sọnù innal ladhina yudilluna an sabili gbogbo àwọn tí wọ́n bá sì ti sọnù kúrò lójú Ọlọ́run lọ́wọ́ balẹ̀kẹ́ ọlá lahum adhabun shadid gbogbo wọn pátá ni wọ́n jìyà wájú Ọlọ́run. torí bẹ́ẹ̀ gbogbo ìgbà tá a bá ti wà ní ipò pé ká dájọ́ láàrin àwọn èèyàn fahkum bayna nas bil haqqi ẹ jẹ́ á dájọ́ pẹ̀lú òdodo.